ọ̀rọ̀ làgbẹ́lẹ̀ tẹnu bàbá wa olóyè Ṣẹ̀fíù Agẹdẹgúdù apàṣẹ ọ̀jẹ̀ gbogbo Òṣòdì baálé ọkọ̀ ìlú gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó tó kí Òṣòdì kó ti lọ́ba. ẹ̀yin gómìnà wa ẹ bá wa bójú àgbà wò ó fún wa lọ́ba lóṣòdì kò ní bàjẹ́. ní báyìí Ayéládé ọ̀run òye ní lọ eégún agboolé Akẹ́rẹ̀ òun lẹ̀ ń wò tó ti jáde òun àtọmọ ẹ̀ àárọ̀ láti mọ̀ balẹ̀ ṣe máa rí ọba jẹ́kálẹ́ ó san wájú òwúrọ̀ lọ ọjọ́ kẹrin rèé o òun lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. lọ́jọ́ àṣekágbá yìí rí pẹlẹmbẹ wò rí nǹkan wò níbi tá a wà yìí. kí n fi máa dúpẹ́ nínú àwọn ọmọ Akínsànyà Sultan Akínsànyà Òsì Akẹ́rẹ̀ olóyè Sultan Akínsànyà tí ó jẹ́ Òsì Akẹ́rẹ̀ kò ní bàjẹ́ o àkí gbogbo yín pápátá. aṣọ míì lẹ́rí tí Ayéládé tó ti lọ gbé yìí ẹ̀rí kó ń wọlé bó ṣe ń gbé aṣọ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń gbé aṣọ ó bá tó ń wọlé ó ń pààrọ̀ aṣọ rí pẹlẹmbẹ wò sẹ́ẹ̀ nígbàgbé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹbí àwọn ọmọ ẹbí tilé Akínsànyà látòrí Sherifat ìyá alábúlé Saheed Akínsànyà Ganiat Ìdòwú Akínsànyà Wàsíù Táíwò Akínsànyà Sẹ̀líàt Ìyábọ̀ ọmọ Láti Akínsànyà ìyá Mọ̀nsúrù Àdíjà ìyá ìwé Akínsànyà akí gbogbo 88 Òṣòdì èèyàn ìyá gbogbo amúlùdùn lion base gbogbo yín pápátá làkí bẹ́ẹ̀ làkí Mọ́ríà Akínsànyà gbogbo yín pápátá làkí ẹkú ìnáwó alùmí lọ́gbọ̀ ẹ̀rùn ìpè ẹ̀ṣẹ́ pọ̀ nínú àwọn èèyàn tá a máa dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa láti orí bàbá wa Pálára chairman ọ̀jẹ̀ àgbáyé ààrẹ ọ̀jẹ̀ tìlú Àkẹ̀sán akíyín bákan náà ni ìyá Adédìméjì olórí obìnrin ọ̀jẹ̀ àgbáyé akíyẹ̀yìn náà a dúpẹ́ lọ́wọ́ yín ẹkú àdúrótì ẹ̀rí atayẹ́wẹ́lẹ̀ rí tí Ayéládé tó ń kí lọ́wọ́lọ́wọ́ wá yìí wẹ́wẹ́ àtàwẹ́wẹ́ òun lè rí tí Ayéládé tó ń kí lọ́wọ́lọ́wọ́ yìí Alhaji Suleiman Adio àtàwẹ́wẹ́ òun ni yóò sì máa ṣeré sì gbádùn eré ẹ̀dọ́ba àmọ́ kẹ́ ẹ lè mọ̀ pa kó gbogbo ẹ̀ tilẹ̀ ni kì í ṣe pé ilẹ̀ ti ṣú tán eléré ṣẹ̀ṣẹ̀ wá ń dé irọ́ kéegun tó bẹ̀rẹ̀ eré ni Alhaji Sule Adio àtàwẹ́wẹ́ ló ti wà lójú agbo eré ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ o nínú àwọn tá a tún dúpẹ́ lọ́wọ́ la dúpẹ́ lọ́wọ́ Pápì Kàmọ́lì adúpẹ́ lọ́wọ́ yín Aláyọ̀mí Òwọ́rì adúpẹ́ Akíwọ́tà treasurer ti MOAS ní zone B akí wọn bẹ́ẹ̀ ni akí branch chairman zone B ti àwọn MOAS bá mi tọ́jú hamburger branch chairman zone A chairman gbogbo Òṣòdì MOAS. ọmọ Ayéládé òun lẹ́rí kó ti lọ gbáṣọ míì tó tún jó lọ́wọ́lọ́wọ́ yìí. ọmọ Ayéládé lẹ́rí tó ń jó lọ́wọ́ yìí. bàbá ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kí n ṣe gbogbo ẹ̀ ní pápápá torí ààyè òsì púpọ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn backyard market NNPC ti Èjìgbò gbogbo yín pápátá làkí látòrí Táwà ìyá Àbàdàn ìyá Oyídà ìyá Arúkà ìyá Basit ìyá Ìsìlá ìyá Àbèjì Wáwẹ̀ ìyá Ọlọ́pẹ́ ìyá Ìṣọ̀lá ìyá Ikímọ́ àti ìyá Àlíà gbogbo yín pápátá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ọmọ Ayéládé lẹ́rìí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ̀ yìí ṣe pẹ̀lẹ́ jagunjagun ṣe pẹ̀lẹ́ òkè àgbà lóògùn yìí eré ti bẹ̀rẹ̀ ò bá ṣe kí àwọn èèyàn ká ń dúpẹ́ lọ́wọ́ wọn tí gbogbo wọn wà ń kalẹ̀ tí wọ́n dúró tì wá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run fún mi àgbòrò ní Ìdímù èyí kan Akínsànyà ni wọ́n gbogbo yín pápátá a dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ la kí Wàsíù àgbòrò ní Ìdímù gbogbo yín pápátá àgbòrò bọ́ọ̀lù a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín kò ní bàjẹ́ kú àdúrótì kú àṣeyẹ ẹ̀ẹ́dẹ̀ bá wa kí gbogbo ẹbí pátápátá gbogbo ẹbí àgbò bá wa kí gbogbo wọn pátápátá pé wọ́n kú ọdún wọn kú ìyèdún wọn kú àdúró tì.
tí Ayéládé kékeré ti ṣeré tó ti yíṣọ Ayéládé àgbà ní eré kan báyìí ẹ̀rí ìjó ti ń lọ ní rẹpẹtẹ ẹ̀rí eré lóríṣiríṣi aṣọ yíyí lónìrànràn nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. tó eégún bá ti kóyà sílẹ̀ bẹ́ẹ̀ tí ijó bá ti lọ tó bọ̀ aṣọ yíyí máa bẹ̀rẹ̀ nìyẹn. àkí baálẹ̀ ewédà ìró ànúmí ọmọ yanka ọmọ ya àmọ́jó àkíyìn yẹn káàbọ̀ bẹ́ẹ̀ la kí ọlọ́pọ̀dà mọ́lá lórí orílẹ̀ Agége Olúkòsì lórílẹ̀ Agége àkíyìn kú àdúrótì àkú ọdún àkú ìyèdún àti gbogbo àwọn èèyàn wa láti orílẹ̀ Agége pápátá gbogbo ẹni pápátá wà ní ẹ̀ káàbọ̀ àwọn lẹ́rí tí Ayéládé tó yí iṣọ fún òtún. lọ gbé aṣọ mi báyìí ẹni tó ti lọ gbé aṣọ mi báyìí. a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgàràwù ní NNPC pátápátá látòrí Èjì, ìyá Mariam, ìyá Ṣadé àti girama a dúpẹ́ lọ́wọ́ yìí. lẹ́yìn èyí Ayéládé ti lọ gbáṣọ mi àrà òní tọ́jú alára aṣọ làwọn máa wọ̀ òun aṣọ ẹ̀rí ẹ ti ń ka iye aṣọ òun ó ti níye ẹ̀ ń kà á ó ti níye ẹ̀ tí ì ráṣọ aṣọ ṣì ń bọ̀ lónìí ìrànlọ́. bàbá kí gbogbo èèyàn pátá torí eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀ a lè gbàgbé ìyá wa àgbà pápátá màmá wa alájà ṣe Mrs. Sínátù Àbẹ̀bí Ọmọ́tóòwò Akínsànyà ìyá MC Músílù Olúọmọ ìyá alájà Kíbítì ìyá alájì Yàyà ìyá Akílẹ̀ ti gbogbo Dubai Akíyín ìyá olóríire tó bí àwọn ọmọ rẹ̀ Akíyín ẹkú oríire akú ọdún akú ìyèdún àgbà ájú yín dà sí báyìí lọ. Akí Dòdó Dìísù ọmọ Rábìátù ní NNPC Èjìgbò Akíyín gbogbo ẹ̀yin ará NNPC pátápátá àgbàgbé yín. Ìgbàlẹ̀ ni ẹ̀rí tí Ayéládé tó tó wọ̀lú dé báyìí lẹ́yìn tó ti ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ lọ́hùn-ún. Gbogbo ẹ̀yin tí Aríre Mákọ̀ àkí gbogbo yín ẹjá lọ gbọ́ orin látẹnu Aláàjì Súlè Àdìó àkàwẹ́wẹ́ kátó máa kó gbádùn tó gbọ́. Eégún Músé ará Èjìgbò ẹ̀yin dà ẹ̀yin Ìsọ́lọ̀ ẹ̀yin dà ẹ̀yin Òṣòdì ẹ̀yin dà bàbá Onúure bàbá wa ṣe gbùdùgbùdù méje kó tó lọ Músé Ọ̀rúnre rẹ o. Agilẹ̀ Suleimana mo ti ti dòde. Ètò fújì yìí ó sálẹ̀ ń gbọ́ yẹn.
Agilẹ̀ Sulemana mo tún ti dòde. Ànàbí Sule o sálẹ̀ ń bọ̀ yẹn. Bójú orin bá ń bọ̀ kiri àdágẹ́. Agilẹ̀ torí mi ò ní lómìíràn tójú kí n kọrin tó dáa. Àlàwọ̀n tó mọ̀ mí pọ̀ gan wọ́n lọ bí rẹ̀rẹ̀. Àdìo Sulemana mi mo tún ti dòde. Wẹ́wẹ́ ànábì yọ ṣálẹ̀ ń bọ̀ ẹ́. Àdìo Sulemana mi mo tún ti dòde. Wẹ́wẹ́ ànábì yọ ṣálẹ̀ ń bọ̀ ẹ́. Bọ́jọ́ orin bá ń bọ̀ kiri àdákẹ́. Orí mi ò ní ṣẹ́ mìíràn ojú kí n kọrin tó dáa. Àwọn tó mọ̀ mí pọ̀ gan wọ́n lọ bí rẹ̀rẹ̀. Ọlọ́run náà sọ nínú Kùránì Babátúndé. Ó sọ nínú Bíbélì ní ajá ẹ̀ o. Oníjọ́ tó lè bá àwọn ọba dákẹ́dá ọjọ́. Ẹ̀sìn bẹ̀yàn Sulemana mi Babátúndé dàtí tó ṣe. Ìṣẹ̀ṣe náà tá lágbà àtàwẹ́. Ètò òní ìwújí o. Ipòkípò tí mo bá o bàbá olóye ìdùnnú. Èmi ò lè ṣe kí n máa ṣe ìṣẹ̀ṣe. Àdìó dà láàjì àtàwẹ́. Ọmọ àdó àgbà ní Sulemana mi o. Ayé ń pọ́n mi lé. Ayé fún mi láwọn tèmi bàbá olè o. Mo jẹ́ pé ayé Sulemana mi bàbá olè. Ẹ̀yin náà tí mo bá ń pè ẹ máa jẹ́ pé mi bàbá Babátúndé ètò òní ìwújí o. Àdìyá àtàwọn Sulemana mi bari sí. Ojú ayé pé o rẹ̀ ni àwọn ọmọ ẹni tó fẹ́ ni ìtàkùn ìran tẹ̀lé o àwọn ọmọ ẹni àṣẹ o. Ojú ayé pé o Ẹni tó fẹ́ ni. ìtàkùn ìran tẹ̀lé o. Àdùnní Adé wọn gbọ́ bí mo ṣe ń wí kíbi tí Àdùnní Adé ó pè mí mo jẹ́ pé ẹ o Àdùnní o. Ìyá mi mo gbà fún ẹ tó Àdùnní kíbi tí òwò yé ìyàwó Adé inú ga o. Ọmọ Ayéládé mo rí ẹlẹ́yìn mi ọkàn mi balẹ̀ Sulemana mi Babátúndé. Ìyá àbọ̀ mo gbà fún ẹ tó Àdùnní òun ó máa pè ẹ o. Ọmọ Ayéládé mi mo gbà fún ẹ tó. Egun múzé Akínsọ̀yà mi múzé gbogbo agbolé akéré Sulemana mi yìí o. Ẹkú ọdún ẹkú yèdún gbogbo ilé Akínsọ̀yà. Àṣọdúnmọ́dún Sulemana mi bàbá olè ká tún rí ra lọ́dún tó ń bọ̀ ètò òní ìwújí o. Àdùnní ojú ayé pé o àwọn ọmọ ẹni tó fẹ́ ni Àdùnní dágbé ìrànlọ́ pé o àwọn ọmọ ẹni àṣẹ o. Àmẹ́ni tí mo bá ṣe kó fọwọ́ wọnú ẹ̀jẹ̀ ìbúrẹ́ Sulemana mi o bàbá olóyè Babátúndé lẹ́ni ní. Ìṣẹ̀ṣe làgbà Sulemana mi bàbá olóyè la ṣe ń ṣe ètò òní ìwújí o. Ẹ̀tù ọgbọ́n tó là nígboro bàgbólé ẹ mọ̀ pé tuntun la máa mú wá. Ibi tí mo tò sí iná láti rówó àyẹ̀wò ń lọ wọ́n ń gbọ́ nígboro wọ́n ń gbọ́ káàkiri ayé Akílẹ̀ Sulemana kọrinkọrin látòrí Buhari
àyẹ̀wò ńlọ náà ni lẹ́ni èyí tá a máa gbọ́ rè eléyìí la máa múra lé eré ayéládé tèmi òun ni pé màá dé àgọ́gọ́ yín mú ni láyé Buhari yín mú tó bá lọ dé àgọ́gọ́ wàá mọ̀ lára change. No more da gọ̀rọ̀gọ̀rọ̀ yín mú olọ́mọ ńlẹ̀ oníyàwó ó máa sanwó skul ó wà lọ́ọ́ da gọ̀rọ̀gọ̀rọ̀ wà á mọ̀ lára. ìgbé ìlúlé tó ńlá ní Nàìjíríà ẹni ńkọ́lé ẹni ìrọ̀lẹ́ ńlá o ọlọ́run abáṣà àti ìramọ́ni o bìlú bá máa lè gẹ́gẹ́ bí àpáta jẹ́ kó rẹ̀ ká gẹ́gẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ ni. ọmọ ayéládé mi irú kí lèyí ọmọ ayéládé mi ọmọ ayéládé irú kí lèyí ọmọ ayéládé mi ọmọ ayéládé irú kí lèyí ọmọ ayéládé ọmọ ewúrẹ́ dúdú ọmọ rẹ̀ gbófà ọmọ ayéládé wọ́n máa gùn tọ̀bọ̀ lọ́jọ́ wọ́n mú yẹn rẹ̀ díẹ̀ Àdùnní Ọ̀ṣun Ògbóni ni kọ́ máa ṣe pé wá rọrùn ẹni tí ò yé ní aláàrú lóyìnbó Àyìndé o Àyìndé o. Ayéládé lọ sóde òdèrè alọ́bọ̀ òdèrè alọ́bọ̀ Súlẹ̀mọ́nà mi yó gbogbo ọmọdé lówèdè tó bá kó lọ ṣẹ́gun ló máa ń kó wá sílé. Ayédájí alọ́ àbọ̀ alọ́ láàyò yóò bọ̀ láàyò Súlẹ̀mọ́nà mi yóò tú òní ìbùjẹ òdèrè òdèrè náà ní bàbá Babátúndé eégún ni mí mọ̀mọ̀ fúnra mi òòṣà ni mí mọ̀mọ̀dé gbálẹ̀ ẹ jọ̀wọ́ o tó bá bẹ̀rẹ̀ sí gbalẹ̀ kò lọ lo mẹ́nu mọ́ ìwọ tó bẹ̀rẹ̀ sí gbalẹ̀ kò lọ lo mẹ́nu mọ́ ọ̀rọ̀ òfófó òde gbalẹ̀ o ọ̀rọ̀ òfófó òde gbalẹ̀ o tó bẹ̀rẹ̀ sí gbalẹ̀ kò lọ lo mẹ́nu mọ́. Ayédáadé o èrò ṣẹṣẹ láàníyàn ọ̀bẹ̀bẹ̀ yàrá wọ́ọ̀rì èrò ṣẹṣẹ. Ayédáadé lọ́sọ̀dẹ̀ èrò ṣẹṣẹ ọ̀bẹ̀bẹ̀ yàrá wọ́ọ̀rì èrò ṣẹṣẹ. $1 ní ìsàlẹ̀. Ìyá ayé mojúbà o. Ẹ̀yin tó láyé mojúbà o. Ọlọ́run tó láyé mo sì bàbá bá rí sí. Ìláyé ọlọ́wọ́n bá ṣẹ̀dá kó wá. Bàbá wàá bá mi ṣe lónìí sí èyí mọ̀nà bọ̀ ìwọ gọ́nigọ́ni.
ọlọ́wọ́ bá ṣẹ̀dá kọ́ wa o bàbá olóye ìbá ni mo ṣe. gbogbo àgbààgbà tó bẹ̀rẹ̀ níkàlẹ̀ gbogbo yìí ni mo kí. ìyá jẹ olórí alájẹ gbogbo yìí mo kí yìí o. ètò òdìbò yìí ẹjọ́ fún mi ṣẹlẹ̀ ni. ayẹlẹ adélélá sóde òdèrè ìsìjábà mọ̀rẹ́ ìlú mọ́kà kò ní májèjì jẹ́sílẹ̀ mọ́rẹ́ rí o bàbá olóye ìṣẹ̀jẹ̀ olóògbé mi ró gbogbo onímọ̀ pápọ̀ akílẹ̀ sílẹ̀ ọ̀pọ̀nà nìyá àìlè sọ̀rọ̀ sílẹ̀ mọ́rẹ́ rí bàbá olóye ìbẹ̀rẹ̀ orí ibú. ayéládé ló láwọn sóde òdèrè ayéládé 2016 ogun muzo akiza gbogbo agbolé agẹrẹ lọsọdì nísàlọ tóbi dèjìdó bàbá olóye gbogbo yẹn yé ẹ mà kú àdúró tì mí. ọmọ eléégún ni wọn wé. ayéládé lágbólé agẹrẹ abẹlẹkùn ni wà wá agẹrẹ abẹlẹkùn ni wà wá abẹlẹkùn ni wà wá àwa ò dé lé sàmì ọ̀tẹ́ o ọmọ ẹlẹ́gùn ni wá agẹrẹ musa ọmọ ẹlẹ́gùn ni wá wá ọmọ ẹlẹ́gùn ni wá wá ọmọ ẹlẹ́gùn ni wá wá adùnní àwòtẹ́lẹ̀ sàmì ọ̀jẹ́ ọmọ ẹlẹ́gùn ni wá ajẹ́ ìyá ajẹ́ ìyá kìíní yìí ò dẹ òṣèṣe kìíní yìí ò dẹ ẹ lè máa wé dùgbògbò ò lè wó tiwa o ẹ lè máa wé dùgbògbò wọ́n lè máa wé dùgbògbò ò lè wó tiwa o. Ọjọ́ ló ló tètè. Bàbá wa ló lẹ́gùn. Ọjọ́ ló ló tètè. Bàbá wa ló lẹ́gùn. Òbílẹ̀jọ́ tí mo bí ní wọ̀. Gbàgbọ́lẹ̀ ní ìjọ yẹn. Ẹ lè máa wé gbogbo. Ìsìnkú àgbà máa gbọ́dọ̀ mo ṣe wí. Àwọn màyà mú sùn lè yẹ sùn. Aláwọ̀ sí àmàlà ló ń tọ́ mi babaláyé rẹ̀ ẹ̀gbẹ́ ọkọ̀ mú mi láàrú kan bàbá rẹ̀ mi dé bá gbájúbọ̀ á lúkú ẹlẹ́sí àmàlà yé sùn ọ̀nà máa bí ẹ̀sìn ló ń tọ́ adésọkọ̀ máa gbọ́ ọmọ olúwa ọmọ náà ni bẹ́ẹ̀ lúkú ẹ̀gbọ́n bí àwọn kà lábìdé bẹ́ẹ̀ lúkú bóyá ẹnu máa ń
ojú rẹ̀ oya Zaria. Ìdẹ́gà ni òní gógó ìsàkájà agbára. Ìwọ ọmọ bá ní òwúrọ̀ yìí báwo lè ní o sórí ọwọ́ ọ̀la owó ni àyíndẹ́gà ni òyòyò. Owó ọmọ gúdúrà ló báńkì ọmọ gúdúrà ló báńkì. Canada boy Yankee boy òun ni mo kì í tí mo ní ìsàkájà ìsàkájà. American boy, yàrá yìí, Canada boy, okay, worldwide boy. Àyíndéjà ní òní gbogbo sáyà ọ̀yà ọ̀dọ́. Ọba tó ti rà lọ.